Africa Content TV. Ló bá ní gbogbo nǹkan ẹkú ní ìjẹ̀dá rántí. Àyìnlé ògùn alágbẹ̀dẹ àkọ́kọ́. Àdìgbòjòjúmọ́ gbọ́gbọ́dọ̀ bí ọbẹ̀. Akájẹ́lọ́lá ẹlẹ́kọ̀ọ́ ibi sọ̀pọ̀nà. Ìta tó ti bọ́ kò ṣe wọ́n bọ́ àyídé. Ìkọ̀kọ̀ tó ti bọ́ kò ṣe sàgbọ́ yẹrẹ. Ọlọ́ládé ọmọ adágbẹ́ta bíbí Ìbàdàn. Síkírù ògùn bẹ́ẹ̀ gbọ́wọ́ òun lẹ̀ ń pa ó. Olórí Fújì wa afẹ́fẹ́ orí màrídé. Ẹ̀rí ọmọ ìlànà ìlú yẹn náà rè o. Ta ló ń kọrin gan? Ta ló ń pèlè bí Òṣùpá ànábì ọba ńlá? Sàbẹ̀lẹ̀bí ọmọ ànábì mo tún jẹ́. Àwọn sàbẹ̀ àgbà gbogbo wọn ni wọ́n mọ̀ pé ọba lọ́la nírí lọ́kọ̀ọ́lẹ̀ ẹ̀yà wọn. Bíbí kọ́kọ́rin tó tọ́jú ẹbí yẹ̀ sí. Lọ́sọ̀rọ̀ àtọ̀bí tọmọ ní kókò wa. Ó lè dára mẹ́rọ̀ wọn sí ìmọ̀lẹ̀ tèmi. Òkúta mélòó tèmi wẹ̀ ti dàpàtà. Torí mo mọ̀ pé àyìnbá wíwá àgbẹ̀lẹ̀ ẹ̀tọ́ lọ́lọ́kẹ́ ní. Agbẹ́bàá mi sùn tó bá ta ọgbọ́n ẹ̀kọ́. Àmọ̀yà àgbẹ̀lẹ̀ òpin tó láti yóò yọ. Tí mo bá bẹ̀rẹ̀ táwọn ayé wọn gbà á mọ̀ ẹ́. Tọ́ba lọ́gàá má sọ pé wọ́n jọ. Tọ́lá wọn jù lọ ní àlọ́ para àrùsànà. Lágbègbè ọ̀run tó ń bó oṣù palẹ̀ rí. Sọ́ba ìmọ̀lẹ̀ bó súnmọ́ àtò fàgbára. Pẹ́tì mọ́ná fún ẹ̀mọ́ olè dàbí tèmi. Ìgbòho mi kọ́ ní dáyé tó ti yẹ lọ. Ìyá bàbá ní nírí mo fẹ́ kí n náà dé o. Ẹ̀sẹ̀ mi lọ́wọ́ tí mo máa ń ṣe. Ẹ̀sọ́ mi kì í ẹ̀wò náà kájọ́ làbà. Omi ṣe òkè ìgbà tó lè rò rárá. Ìgbà tó bàbẹ̀ abẹ́fẹ́ ẹ̀rọ ìlànà àgbẹ̀ tó lò mí. Àyìnbó ló bá wọn. Ìdí bá rẹ̀ mọ̀ sẹ́ni tó lè mọ̀ kó lè mọ̀. Ìdí mi bá ti dára máa ti fa ọlọ́wálé. Àṣàṣe òun náà ti jẹ́ máa dáwọ́. Aṣọ oṣù tó. Báwo máa ń bá àwọn ìwà ìwájú mi lọ? Sorry.